gbé yín débẹ̀ kì í ṣe Àgbàlá Gabriel bí báwo ṣe bí Àgbàlá Gabriel ti fìgbà kan sọ wípé ilé tóun kọ́ ni Muyideen òun ò ní fọwọ́ ara òun ò ní fi dáwó. So Àgbàlá Gabriel kò tiẹ̀ ṣe nǹkan kan sí kò tiẹ̀ òun ò tiẹ̀ rí tiẹ̀ rò bó ṣe ń bá Àgbàlá Gabriel jẹ́ pé àfi ajẹ má fi ayó tí ń finú lóko ìdí ọ̀pẹ ewu ni Àgbàlá Gabriel ò tiẹ̀ rí yẹn òun ṣiṣẹ́ ìránṣẹ́ lọ ní ọmọlọ́mọ ẹlẹ́lẹ́ni òun ló jẹ́ ọ̀gágun tó ti Muyideen sẹ́wọ̀n òun ló jẹ́ ọ̀gágun tó ti Muyideen sínú ẹ̀wọ̀n the first captain tó ti Muyideen sínú ẹ̀wọ̀n gangan nìyẹn. Àṣírí àwọn tó wọ́n Muyideen lẹ́wọ̀n àṣírí wọn ti tú ó ti tú ṣe mọ̀ pé gbogbo yìí máa wò pé ta ló tún fẹ́ rán Muyideen lẹ́wọ̀n ta ló tún fẹ́ jẹ́ ṣebí ìyàwó ẹ̀ Ìbùkún ṣebí òun ló mú ìwé kóòtù wá fún ẹ wo ibi tẹ́ fojú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀. Only Jesus TV. ẹ wo ẹ súnmọ́ bí gbogbo èèyàn pátápátá ẹ wá gbọ́ àṣírí ti tú àṣírí àwọn tó wọ́n Muyideen lẹ́wọ̀n ó ti tú kí lẹ́ni mo wí ẹ̀yin náà wò pé àṣírí bíbó ó ṣẹ̀ṣẹ̀ tú síta ni àṣírí àwọn tó wọ́n Muyideen lẹ́wọ̀n àṣírí wọn ṣẹ̀ṣẹ̀ tú síta ni ẹ wo ẹ máa gbọ́ lórí ìkànnì lórí fídíò ìkútẹ̀ ń wò ìrọ̀gọ̀gán ni mo ti máa sọ fún yín ni mo ti máa sọ àṣírí àwọn tó wọ́n Muyideen lẹ́wọ̀n ni mo ti ẹ wo kò fọ́nì ìmúra mi yìí òun ló lè fọ́nì sí yín ẹ̀dẹ̀ má jẹ́ kó fọ́nì sí yín bí mo ṣe rí àṣírí yẹn bó ṣe tú sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo mi ò tiẹ̀ ráyè múra ju eléyìí tí mo mú yìí pé kí n gbé yín débẹ̀ kí n fi tó yín létí pé àwọn tó wọ́n Muyideen lẹ́wọ̀n àṣírí wọn ti tú àṣírí àwọn tó wọ́n Muyideen lẹ́wọ̀n àṣírí wọn ti tú ó ti tú ṣe mọ̀ pé gbogbo yìí máa wò pé ta ló tún fẹ́ rán Muyideen lẹ́wọ̀n ta ló tún fẹ́ jẹ́ ṣebí ìyàwó ẹ̀ Ìbùkún ṣebí òun ló mú ìwé kóòtù wá fún ẹ wo ibi tẹ́ fojú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀ ohun tẹ́ lérò kọ́ Ìbùkún ò mọ̀ ń pa ẹ̀ Ìbùkún kò mọ̀ nípa ẹ̀ ẹ̀wọ̀n tí Muyideen lọ ṣe Ìbùkún ò mọ̀ ń pa ẹ̀ òun kò mọ̀ nǹkan kan pa ẹ̀ rárá kò lọ́wọ́ sí kò mọ̀ ń pa ẹ̀ lóòótọ́ ni ìyálájé kọ̀ǹfàmù ẹ̀ lórí ṣó ìyálájé lóòótọ́ ni wọ́n kọ̀ǹfàmù ẹ̀ pé Ìbùkún ó ti fún Muyideen ní ìwé kóòtù tá a dẹ̀ rí ìwé yẹn lóòótọ́ tá a rí signature ẹ̀ tó sáìn sí lóòótọ́ pé mo gba ìwé kóòtù. So eléyìí lè máa mú kí ọ̀pọ̀lọpọ̀ wa máa wòye pé ta ló tún fẹ́ jẹ́ ta ló rán lẹ́wọ̀n Ìbùkún náà ló rán lẹ́wọ̀n Ìbùkún kọ́ ló rán lẹ́wọ̀n o Ìbùkún ò mọ̀ ń pa ẹ̀wọ̀n tí Muyideen lọ ṣe Ìbùkún ò mọ̀ ń pa ẹ̀ ẹ̀dẹ̀ tún lè máa gẹ́ẹ̀sì pé tó bá ń ṣe Ìbùkún kò tún lè tún jẹ́ ẹlòmíì tó kọjá Àgbàlá Gabriel rárá tí gẹ́ẹ̀tì ẹ̀ èmi á sọ fún yín lórí fídíò ilẹ̀ tí máa gbọ́ lórí ìkànnì gangan nínú fídíò tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí lẹ́tí máa gbọ́ ẹ ṣáà bá mi share ẹ̀ káàkiri bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ bá mi pín káàkiri ẹ bá mi jù káàkiri ẹ bá mi pín sọ́tún ẹ pín sósì ẹ pín síwájú ẹ pín sẹ́yìn ẹ bá mi tẹ láìkì kẹ máa bá mi share ẹ̀ ẹ̀yin ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe sórí ìkànnì Only Jesus TV kudos to you mo gbóṣùbà fún yín ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ ó máa lọ síwájú àti síwájú sí gbogbo ẹ̀yin tẹ́ tún máa subscribe kẹ́ tó fi fídíò yìí sílẹ̀ ẹ wò ẹ ṣàwòsàlẹ̀ yẹn ẹ máa rí bọ́tìnì yẹn subscribe ni wọ́n kọ sí ẹ ṣàtẹ̀ kò ní gba owó lọ́wọ́ wa kò ní mú nǹkan kò nú bank account wa ẹ kàn tẹ̀ notification bell yẹn náà ẹ tẹ̀ so that tí tuntun bá ti ń jáde báyìí ẹ tètè máa rí kí ni mò ń sọ fún wa ní pé ẹ wo màá gbé yín débẹ̀ ẹni tó wọ́n àwọn tó wọ́n Muyideen tó wọ́n lẹ́wọ̀n màá gbé yín débẹ̀ kì í ṣe Àgbàlá Gabriel bí báwo ṣebí Àgbàlá Gabriel ti fìgbà kan sọ wípé ilé tóun kọ́ ni Muyideen òun ò ní fọwọ́ ara òun ò ní fi dáwó. So Àgbàlá Gabriel kò tiẹ̀ ṣe nǹkan kan sí òun ò tiẹ̀ rí tiẹ̀ rò bó ṣe ń bá Àgbàlá Gabriel jẹ́ pé àfi ajẹ má fi ayó
tí ń finú lóko ìdí ọ̀pẹ ru ní Àgbàlá Gabriel ò tiẹ̀ rí yẹn, òun ṣiṣẹ́ ìránṣẹ́ lọ ní ọmọlọ́mọ ẹlẹ́lẹ́ni, ó kọjú mọ́ iṣẹ́ ìránṣẹ́, òun bá iṣẹ́ ìránṣẹ́ òun tẹ̀síwájú ní tiẹ̀ ni láti máa dùn àwọn èèyàn nínú, láti máa pa wọ́n lẹ́rìn ẹ̀rí báyìí, láti máa fún àwọn tẹ́bí ń pa, láti máa fún wọn lóúnjẹ. Ẹ ṣáà gbogbo àwọn àrà tó ń dá lẹ́jọ́ mẹ́ta tọ́lọ́run gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́, tọ́lọ́run lò gidigidi ní àwọn abúlé ní gbogbo àwọn ìgbèríko ní ìlú Ìbàdàn. Nítorí òun ò ráyè àyèwádà àyèwádà Àgbàlá Gabriel àyèwádà tíṣẹ́ kún wájú ẹ̀ bí nǹkan mi. Àwọn tó sì ń wọ owó ẹ̀ fún ìrànlọ́wọ́ wọ́n pọ̀ bíbà. Tẹ́ bá dé Ẹgbẹ́dá nìbàdàn ẹ máa rí wọn, ẹni tó ti lo oṣù mẹ́ta títọ́nù tí kan, ẹni tó ti lo oṣù kan, ẹni tó ti ọlọ́sẹ̀ kan, ẹni tó ti lo oṣù mẹ́rin títọ́nù tí kan. So ṣé gbà yẹn ló ti wá ṣé bẹ́ẹ̀ ló ti ráyè ti Muyideen. Iṣẹ́ ìránṣẹ́ ò fún láàyè, òun ò ti ráyè ti Muyideen. So Àgbàlá Gabriel kọ́, kì í ṣe Àgbàlá Gabriel ní pé òun ló rán Muyideen lẹ́wọ̀n. Ẹ wò ó, ẹ ti mọ̀mú lómú, ẹ ò gẹ́ẹ̀tì ẹ̀. Màá sọ fún yín nísìn ẹni tó rán Muyideen, màá sọ fún yín ẹni tó rán lẹ́wọ̀n, màá sọ fún yín ẹ̀wọ̀n tí Muyideen lọ ṣe, ẹni tó fà á, ẹni tó ṣokùnfà ẹ̀, màá sọ fún yín. Àkọ́kọ́ náà ẹmu ilé lọ́kàn yín pé ìbùkún ò mọ̀ ń pa ẹ̀ o, ìyàwó ẹ̀ bàbá ń jàbí kákúkọ́, ìbùkún ò mọ̀ ń pa ẹ̀, ìbùkún kọ́ ló ṣètò ẹ̀wọ̀n fún Muyideen o, ẹni yẹn lọ́kàn yín. Ẹ̀kejì, Àgbàlá Gabriel kọ́ o, Àgbàlá Gabriel ò mọ̀ ń pa ẹ̀, ẹni yẹn náà lọ́kàn yín, ẹni lọ́kàn yín. Táwálẹ̀ ẹni tó rán Muyideen lẹ́wọ̀n, ẹ jẹ́ n sọ fún yín sìn, ṣẹ́rí ẹni tó rán Muyideen lẹ́wọ̀n, olórí ẹni gangan, ẹni tó ṣàgbọ́dẹ̀gbà, ẹni tó ṣíwájú tó ṣàgbọ́dẹ̀gbà tó rán Muyideen lẹ́wọ̀n, tó ṣokùnfà ẹ̀wọ̀n tí Muyideen tó lọ yìí, òun ni orí kokun. Ẹni tó ṣàgbọ́dẹ̀gbà tó rán Muyideen lẹ́wọ̀n, ẹ̀wọ̀n tí Muyideen lọ ṣe yìí, ẹni tó ṣíwájú tó ṣe agbọ́dẹ̀gbà tó lead tó jẹ́ captain, òun ni orí kokun. Òun ló rán Muyideen lẹ́wọ̀n. Tinú mi ni màá ṣe agídí ọkàn, ìwà ìmoore, agídí ọkàn, orí kokun òun ló rán Muyideen lẹ́wọ̀n. Orí kokun òun ló rán Muyideen lẹ́wọ̀n. Tinú mi ni màá ṣe agídí ọkàn àti ìwà ìmoore, òun ló rán Muyideen lẹ́wọ̀n. Òun ló fa okùnfà ẹ̀wọ̀n tí Muyideen lọ ṣe yìí, òun ló fa okùnfà yẹn. Tí ẹ̀yin náà wò náà, ẹ wò ó, kò sí bí a ṣe máa pe ẹlẹ́dẹ̀ pé kó wá jẹ́jọ́, ó máa jẹ́ ti òórùn, ó máa jẹ́ tòórùn mọ́, ó máa jẹ́ ti ọ̀bùn, ó máa jẹ́jọ́ ọ̀bùn mọ́ ẹjọ́ tó máa jẹ́. Kò sí ohun tó ṣẹlẹ̀ yìí, kò sí bàbá fà lọ fà á bọ̀ lọ títí ẹ máa rí i pé ìwà ìmoore ni Muyideen wù, ìwà àìmoore. Then ó tún wá ní agídí yẹn ló wá ba gbogbo ẹ̀ jẹ́. Òun ló wá ṣe agbódegbà bí Muyideen ṣe ẹ̀wọ̀n tó ń bẹ níwájú Muyideen yìí, agbódegbà, òun tó ṣe agbódegbà yẹn, òun ní agídí orí kokun yìí, òun ló ṣe agbódegbà yẹn. Torí pé tẹ bá kíyèsí lórí ṣó Ìyálájé, ẹ rí i pé Ìyálájé abiyamọ tòótọ́, abiyamọ dáadáa, ìyá tí ò ní bàjẹ́ fún, tí nǹkan ò ní bàjẹ́, táwọn ọmọ ẹ̀ ò ní rí wàhálà. Ìyá yẹn òun ló bomi tútù sí ìbùkún lọ́kàn yìí pé kó sì ní sùúrù. Ìbùkún ò bá ti fún Muyideen ní ìwé kóòtù tipẹ́tipẹ́, ṣùgbọ́n Ìyálájé wọ́n ń bu ìbùkún ní sùúrù pé ṣáàṣì ní sùúrù, jẹ́ ká fún Muyideen ní time, jẹ́ ká fún láyè kó fi ṣàtúnṣe, gbogbo ọ̀rọ̀ tó sọ yìí kó dáa padà, wípé inú ló ń bí òun, ìbínú ò dẹ̀ mọ́ pólúwọ̀ òun lẹ́sẹ̀ ńlẹ̀, inú ló ń bí òun ní gbogbo àkókò yẹn tóun fi sọ̀rọ̀ yẹn pé wẹ́ kí ni kóun ṣe láti fi dá ènìyàn lójú, láti fi dá lóró, láti fi gbẹ̀san pé ó nà mí. Ìyẹn pásítọ̀ Àgbàlá Gabriel pé tó nà pé jẹ́ kèmí náà mo kàn fẹ́ parọ́ mọ́ ni, pé kó kàn ṣàtúnṣe bẹ̀ yẹn, ó tọ́ ohun tán ní kó ṣe nìyẹn o. Kàkà tí ò bá wá ṣe yẹn, ọ̀tọ̀ ni nǹkan tán ní kí òkò bó ẹ̀ kó bọ̀, ó léwọn ò lè ba abẹ́rẹ́ lókùn, ó léwọn ò lè ba abẹ́rẹ́ lókùnkùn, ọ̀tọ̀ ni ohun tán ní kó ṣe o. Ó wá sọ̀rọ̀ ẹ̀ di motivational speaker ọ̀sán gangan lórí black app. Ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ṣítí, àwọn ọ̀rọ̀ ìyànjú. Ìwọ gangan fún ẹ gan tó yẹ kó ṣíra ẹ létí, tó yẹ kó gbára ẹ níyànjú pé bí mi ò ṣe ní wọnú ẹ̀wọ̀n lọ, kó ṣe yẹn.
ó wá òun fún ẹ̀ báyìí orí kunkun ẹ̀ agídí yẹn òun ló jẹ́ ọ̀gágun tó ti Muyideen sẹ́wọ̀n, òun ló jẹ́ ọ̀gágun tó ti Muyideen sínú ẹ̀wọ̀n, the first captain tó ti Muyideen sínú ẹ̀wọ̀n gangan nìyẹn. Orí kunkun ẹ̀ agídí tinú mi ni màá ṣe. Nísìnyí nígbà tí sùúrù tó ti tán nílò onísùúrù fún ìbùkún, tẹ́ bá wo ṣíò tí Ìyálájé ṣe ní ṣé níjẹta ni, ẹ̀yin tẹ́ bá lọ sórí péjì Ìyálájé, tẹ́ bá dẹ̀ wá sórí péjì Only Jesus TV náà ẹ máa rí níbẹ̀. Now ó ti wá dòótọ́ báyìí o, ó ti dòótọ́. Ìbùkún ti fún Muyideen ní ìwé kóòtù. Wọ́n wá fún ní àwọn condition tí mo dẹ̀ mọ̀ yín pé mi ò gbàdúrà ẹ̀ fún àmọ́ ẹ̀wọ̀n ni o, kò sí option, ẹ̀wọ̀n ni mi ì gbàdúrà ẹ̀ fún because ìdí tí mo fi sọ pé ẹ̀wọ̀n ni pé 50 million ni ìbùkún ń béèrè nínú ìwé kóòtù tí wọ́n fún Muyideen. 50 million ló ń béèrè lẹ́yìn ìgbà tó bá sọ pé tó tọrọ àforíjì tán ó máa san 50 million. Ẹjọ́ ibo ni Muyideen ti fẹ́ rí 50 million? Kó ta gbogbo property tó ní pátá, ẹjọ́ ṣó lè rí 50 million? Ẹjọ́ ṣó lè rí 50 million? Ṣó lè rí 50 million? Ó yá ẹ wá sọ fún mi, tó bá dẹ̀ ti rí 50 million ẹ̀wọ̀n ni, tó bá ti rí 50 million san gẹ́gẹ́ bí ohun tó wà nínú ìwé kóòtù ó máa lọ ṣẹ̀wọ̀n. Ó yá wá sọ fún mi, báwo ló ṣe fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ ṣe? Wọ́n ní kí ọlọ́kùnrin kó pe tó ẹ̀ẹ̀kan, olóhùn ò lè ṣe tó òun ò lè ṣe tó. Òkété Muyideen ti gbàgbé bòsí, ó dé gba látẹ, ó káwọ́ mọ́rí o gbogbo ènìyàn. Ibo ni Muyideen fẹ́ gbélé gbà báyìí? Ibo ló fẹ́ gbélé gbà báyìí? Gbogbo àwọn abiyamọ adẹ̀pàrọwà fún Muyideen. Tẹ́ bá lọ sórí ìkànnì mi yìí gan, tẹ́ bá search fáwọn fídíò, tẹ́ bá search back ẹ lọ wá àwọn fídíò kan jáde tí mo ṣe fún Muyideen. Mo tún ṣí létí, mo tún gbà lámọ̀ràn. Mo gbà lámọ̀ràn gẹ́gẹ́ bíi pé ọ̀pọ̀lọpọ̀ gan tiẹ̀ ń bú mi pé wọ́n rò pé bóyá mo nífẹ̀ẹ́ Muyideen ju Àgbàlá Gabriel lọ ni. Rárá, mi ò fẹ́ jẹ́ kó ṣẹ̀wọ̀n, ṣùgbọ́n nísìnyí òun gangan fún ẹ̀ gan ó ṣe kí ni? Ó ti fọwọ́ rẹ̀, ó ti fi fa ẹ̀wọ̀n fún rẹ̀, torí ó ti sign, ó ti tọwọ́ bọ̀wé wípé mo gba ìwé kóòtù, mo dẹ̀ ń bọ̀ wá sí kóòtù. Ẹjọ́ nígbà tó bá wá dé kóòtù tí ò bá rí ẹ̀rí gbé kalẹ̀, tó bá dé kóòtù tí ò rí ẹ̀rí gbé kalẹ̀ pé ẹ̀rí lélẹ̀ pé lóòótọ́ mo mú ìbùkún lọ́rùn ọwọ́ àti Àgbàlá Gabriel lọ́rùn ọwọ́ tí wọ́n ń bára wọn ní àjọṣepọ̀ tí ò sí ẹ̀rí tó máa present láti báàkì ẹjọ́ ẹ̀ lẹ́yìn, ṣé kò ní fẹ́ẹ̀lì? Èmi kọ́ la dájọ́ o, but ẹ jẹ́ ká dìjọ wò níbẹ̀ yẹn. Tó bá dé kóòtù ó ti sign, ó ti tọwọ́ bọ̀wé wípé òun bọ̀ wá sí kóòtù láti wá jẹ́jọ́. Ẹjọ́ nígbà tó bá délé ẹjọ́, àwọn ilé ẹjọ́ dẹ̀rí wọ́n wà after ẹ̀rí wípé proof leléyìí o, ẹ̀sùn yìí nǹkan báyìí ni mo fi tì lẹ́yìn, ẹ̀rí leléyìí o. Tí ò bá wá sí ẹ̀rí tí ẹjọ́ ò fẹsẹ̀ múlẹ̀, ẹjọ́ wọ́n á ní kó lọ san 50 million. Nígbà tó bá wá 50 million kó sílẹ̀, wọ́n á ní kó lọ ṣẹ̀wọ̀n. Ẹ wò, ṣé nǹkan ò ti bàjẹ́ báyìí? Ṣé wàhálà ò ti dé bá Muyideen báyìí? Ibo ló fẹ́ gbélé gbà? Àwọn tó tún wá lọ́wọ́ sí ẹ̀wọ̀n tí Muyideen máa ṣe yìí, ẹ̀wọ̀n tó wà níwájú ẹ̀, òun làwọn tó tún wá yíká. Òun làwọn tó yíká kò ní alámọ̀ràn gidi. Oyèníkẹ́ Pópóọlá, mo kí ọ, ìwọ náà tó yẹ kó gba Muyideen, tó yẹ kó gba lámọ̀ràn. Ẹ ń ṣe erin kárílé wá jọba fún. Olúṣọlá Yusuf, mo kí ọ. Èmi ò ní inú dúdú sí orí burúkú ẹnikẹ́ni, mi dẹ̀ ní inú dúdú sí ìbàjẹ́ ẹnikẹ́ni. Mi ò gbàdúrà kẹ́nikẹ́ni ṣubú. Ìdí ẹ̀ nìyẹn tí mo ṣe ń kí yín o. Èmi ò ṣépè fún yín o. Mi ò ń ṣe, tẹ́ bá kíyèsí mi dáadáa lórí Jesus, mi kì í ṣépè fún yàn. Èmi kì í bú ènìyàn. Bó bá bú mi gan màá tún ṣàdúrà fún wọn ni. Ṣùgbọ́n ṣó dáa, tẹ́yìn náà dẹ̀ bímọ, ṣó dáa. Ó yẹ kẹ́ kó tó síwájú àkókò yìí ló yẹ kẹ́ ti gba Muyideen lámọ̀ràn. Síwájú àkókò yìí
ló yẹ kẹ́ ti sin nígbẹ́rẹ́ ìpàkọ́, ló yẹ kẹ́ ti ṣe kíni, ló yẹ kẹ́ ti pè sákìyèsí pé arákùnrin wo kòtò nìyí níwájú ẹ̀ yìí, ó yá reverse, ó yá reverse. Ilé tẹ́ bá fi ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ibi tẹ́ wá ti Muyideen dé yìí báyìí sí ṣé wàhálà kọ́ ni báyìí. Àti pé gan pàápàá gan gẹ́gẹ́ bí ṣó tí Ìyálájé ṣe, tá a bá fa gbùngbùn sí gbùngbùn á fa gbó, kò sí bá ṣe máa perí ajá báyìí sí tá ò ní perí ìkòkò tá a fi sè é. tó bá ṣe ń pe Muyideen báyìí sí, ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe kíni, ẹ gbọ́dọ̀ fa hàn nílé ẹjọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí pé ẹ wá jẹ́rìí pé ṣèbẹ́ ilẹ̀ ń tì lẹ́yìn, ẹ dẹ̀ sọ pé ẹ ní àwọn ẹ̀rí lọ́wọ́ yín ibi tí Àgbàlá Gabriel tó ti wà ló ti bọ́ ṣòkòtò tí Muyideen ti ká wọn, tí Àgbàlá Gabriel ti ń bẹ́ tó ti ń bẹ Muyideen tẹ́yìn náà Níkẹ́ Pópóọlá, oyè Níkẹ́ Pópóọlá, Olúṣọlá Yusufu, gbogbo yín àtàwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n yí ká, gbogbo yín sìn yín Muyideen ti gbàwé o, òun nìkan dẹ̀kọ́ ló ṣe kíni ló ń lọ sílé ẹjọ́. Ẹ̀yin kọ́ńpìnì ẹ̀ náà ẹ máa tẹ̀lé láti lọ wá wí àwọn ẹ̀rí tẹ̀yìn náà tẹ ní lọ́wọ́ ẹ̀rí nǹkan báyìí. Kí ló dé wàhálà jókòó jẹ́jẹ́, kò tún ní sí nínú ìmọ́lẹ̀, inú òkùnkùn ló máa wà. ẹ tún pàpà nígbà tó bá síná nẹ́pà ẹ lọ wá torchlight rà, ẹ tún máa tọná wá wàhálà nínú òkùnkùn tó wà. tí bátìrì bá tún run down tẹ́ tètè rí, ẹ lọ ṣe kíni, ẹ lọ ra kándù, ẹ máa fi wá wàhálà káàkiri, ẹ máa fi wá káàkiri nínú òkùnkùn tó wà. Nígbà tá èròjú wà ńlẹ̀ tí ẹ ń wá tẹ́ lọ fọwọ́ ara yín tẹ́ lọ fi ń fa èròjú, ìrẹ́ yóò tó wá bẹ́kùbẹ́kù káàkiri, olówó yóò tán ó wá ṣe kùgbẹ́ndu sọ́lọ́dẹ. ṣé wàhálà kọ́ lélẹ̀ báyìí? Ẹ̀wọ̀n gbogbo ojú tó ń wò mí àtèmi náà tí mò ń sọ̀rọ̀ lórúkọ Jésù Kristi, níwọ̀n bá tó tọdún yóò parí, a ò mà ní fi ẹ̀wọ̀n ṣọdún, a ní orógun ẹ̀wọ̀n, a ní fẹ̀wọ̀n ló gbá o. Ẹjọ́ ó kéré ó tóbi, Ọlọ́run ní jẹ́ ká rí o, wàhálà ò ní yà lọ́nà wa o. Kò jẹ́ bó ṣe jẹ́. Eléyìí tí mo rí tí mo ní kí n mú wá fún wa nìyí ní Only Jesus TV. Èmi ni Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus. Àlàáfíà ni fún yín o.